Ẹ̀yin tèmi àti ẹ̀yin olólùfẹ́ sinimá tuntun Ògiri, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ wá gbéyàwó ọ̀rọ̀. Ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá kejì sinimá yìí? Ẹ tẹ subscribe button, kí ẹ láìkì, kí ẹ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Yorùbá bọ̀ wọ́n ní àìrìn-jìnnà làìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́. Tẹ́ bá rìn jìnnà ẹ rí abuké tó lo face mask. Tẹ́nítẹ́ní tìkísà níta tàn. Sinimá tuntun Ògiri. Ìtàn yìí dá lérí ọkùnrin àti obìnrin kan tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénú dọ́kàn dé gbogbo ara. Ọkọ nífẹ̀ẹ́ ìyàwó, ìyàwó sì nífẹ̀ẹ́ ọkọ tó bẹ́ẹ̀ gẹ́. Olúwa fún wọn ní ọmọ kékeré kan, ìyẹn Ọbalolúwa. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kò pẹ́ kò jìnnà ni ìfẹ́ náà bá bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ díẹ̀díẹ̀ níbi tí ọmọ wọn tí Olúwa fún wọn fò sánlẹ̀ lójijì tí ó sì kú. Ọ̀rọ̀ yìí ló bu omi tútù sí ọkàn ọkọ àti ìyàwó tí ìyàwó sì bẹ̀rẹ̀ sí ní wa ẹkún mu lójoojúmọ́. Ó wa ẹkún mu débi wípé kò mọ nǹkan tó ń ṣe mọ́. Báyìí ni ọkọ rẹ̀ sì gbà níyànjú wípé kí àwọn máa lọ sí ìlú Èkó papọ̀ nítorí pé Èkó ni ọkọ rẹ̀ ti ń ṣiṣẹ́. Ìyàwó gbà sí ọkọ lẹ́nu, wọ́n sì múra ó di ìlú Èkó. Ẹ̀yin tèmi, ǹjẹ́ òṣèré wo lẹ̀yin fẹ́ràn jù nínú sinimá tuntun Ògiri? Ṣé Nafisat Adigun, Jídé Àwòbọ́nà, Bímbọ́ Afọláyan, Tóbi Ọládélé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ẹ tẹ̀ sí comment section kẹ́ jẹ́ kí á mọ̀. Ó mà lágbára o. Ẹni tí agbójú okùnlé kò máa jẹni àgbà. Ìyàwó arákùnrin yìí, ìyẹn Ọládélé, ó fàyìn ó sì rẹwà púpọ̀. Ọládélé náà kò bàjẹ́ lọ́mọkùnrin. Ǹjẹ́ kí ló padà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ọkọ àti ìyàwó dé ìlú Èkó tán? Ǹjẹ́ kí ni ọkùnrin fẹ́ gan? Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá Ògiri yìí, ẹ tẹ subscribe button, kí ẹ láìkì, kí ẹ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Kété tí wọ́n dé ìlú ibi tí ọkọ ń gbé ní ìlú Èkó ni wọ́n ti pàdé neighbor kan, ìyẹn arábìnrin tí ẹnu rẹ̀ máa ń jó belebele pẹ̀lú ọkọ rẹ̀. Arábìnrin yìí ló sọ fún ìyàwó Ọládélé wípé Ọládélé ní ẹnìkan tí ó máa ń fẹ́ ní báà kan tí ó wà ní ìsàlẹ̀ Èkó. Ìyẹn mánéjà báà yẹn ni Ọládélé ló máa ń bá tì lálaalẹ́ nígbà tí kò bá sí ìyàwó rẹ̀ níbẹ̀. Èyí ni ó mú ìyàwó rẹ̀ lọ sí lounge yìí tí ó sì bá ọkọ rẹ̀ níbi tí òun àti obìnrin ti ń ṣe eré wọléwọ̀de. Lẹ́yìn èyí ni ìyàwó yìí wá dà bí ọgbọ́n wípé òun yóò sọ arábìnrin náà di ọ̀rẹ́, bóyá ó lè máa kọ́ òun ní àwọn nǹkan tí ọkọ òun rí lára obìnrin náà tí ó fi ń cheat lórí òun. Báyìí ni ìyàwó àti girlfriend ṣe di ọ̀rẹ́ tí ọkọ sì wà ní inú òkùnkùn. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ọ̀rẹ́ ìyàwó àti girlfriend yìí ó le púpọ̀ débi wípé àwọn méjèèjì wọ́n sọra wọn di kòríkòsùn. Ǹjẹ́ ọjọ́ kan òjọ̀ kan ni ọkọ bá gbéra ó lọ sí ilé girlfriend, ìyẹn side chick. Ká tó wí ká tó fọ̀, ìyàwó rẹ̀ wà níbẹ̀ níbi tí ó ti lọ bá side chick rẹ̀ nílé. Ìyàwó wà ní restroom tí ó sì ń gbọ́rò bí ọkọ rẹ̀ ṣe ń dún. Ẹ̀yin tèmi, ǹjẹ́ kí ló padà ṣẹlẹ̀? Ǹjẹ́ ṣé ìyàwó jáde sí ọkọ rẹ̀ láti inú restroom nígbà tí ó dé ọ̀dọ̀ àlè? Ǹjẹ́ kí ló padà ṣe fún ọkọ rẹ̀? Ǹjẹ́ kí ló mú ìyàwó di èrò ẹ̀wọ̀n? Ẹ̀yin tèmi, gbogbo èyí lẹ máa wò ní apá kejì sinimá yìí. Ẹ tẹ subscribe button, kí ẹ láìkì, kí ẹ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ó tún di nígbà kan náà tí a ó tún máa pàdé. Èmi ni tiyín ní tòótọ́, motivational speaker Ìsọnù. For the meantime, ẹ mọ̀ bó skẹ́.